ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àbí tẹ́ tí ń gbọ́ wa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like and share. Wòlíì Násírì tó ti mú àwọn ìran tó lágbára wá o lórí ọ̀rọ̀ ìjọba bàbá wa Tinubu àti bí gbogbo rògbòdìyàn tó ń lọ ní orí ọ̀rọ̀ election 2027. Wọ́n ní kò ṣe pé àwọn tako ìjọba bàbá Tinubu o, ṣùgbọ́n gbogbo ohun tó ń lọ ó ju bàṣẹ̀rò lọ o. Wọ́n ní kò ṣe pé bàbá yìí ò gbé ìgbésẹ̀, but àwọn tí wọ́n jọ ń ṣe ó ní bí ọ̀rọ̀ náà ṣe jẹ́. Wọ́n dẹ̀ tún sọ̀rọ̀ lórí Ìyábọ̀ Ọbásanjọ́ àti ìdìbò tó fẹ́ lọ ní Ogun State. Wọ́n ní ìdìbò yìí máa dá wàhálà lẹ̀ gan-an nítorí pé àwọn ò rí ibi tí obìnrin tó ti jẹ gómìnà ní Ogun State kọ́ máa ń pè wọ́n fẹ́ ti ẹsẹ̀ ilé ìbọ̀ ti ọmọ Ìyábọ̀ Ọbásanjọ́. Yẹn wọ́n tún fi wọ́n ní àwọn ìran kan bí wọ́n ṣe ń gba àwọn ibì kan kọjá tí wọ́n rí iná tí iná jó nígbà tí àwòrán bàbá Tinubu máa kọjá níbẹ̀. Wọ́n dẹ̀ rọ Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́ ní pé gbogbo ìjọba tó ń lọ yìí wọ́n gbé ìgbésẹ̀ takuntakun lẹ́nu gbogbo ohun tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n lọ sí Èkó tí àwọn CCTV tí kò kí ń rí àwọn olè tó ń àtáàkì àwọn èèyàn, bọ̀ tí CCTV tó mú speed camera. Gbogbo ẹni bàbá yìí sọ o pé àwọn ò lè rí káwọn máa sọ ohun tí ẹ̀mí bá ní káwọn sọ òun làwọn máa sọ, pé kò ń ṣe àròsọ inú àwọn o, but kò ń ṣe pé àwọn dẹ̀ ń tako ìjọba bàbá Tinubu. So ẹ wá nǹkan fìdílé nǹkan, ẹjẹ́ àjọgbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé yìí lẹ́nu Wòlíì Násírì, ẹjẹ́ àjọgbọ́ lẹ́yìn náà máa fi opinion yìí sínú comment. Kí a tó lọ gbàdúrà, mo rí ìran ńlá kan tí ó bà mí lẹ́rù. Mo rí àwòrán Àbásà ó la iná kọjá, iná yẹn ò dúró. Mo rí àwòrán Jonathan ó la iná kọjá nínú ilé, iná yẹn ò gbiná. Ilé yẹn jó, iná yẹn ò gbiná, òjò. Mo rí àwòrán Buhari ó la iná kọjá. Àwòrán bàbá wa tí ń bẹ́ẹ̀ ní ìsìn, mo rí kó la iná kọjá, ilé yẹn rẹ̀ gbiná. Ó lè jó títí a fi ká ìlànà kúrò lójú ẹ̀rù bà mí o. Mo wá gbàdúrà pé Olúwa kí ni ìtumọ̀. Ọba àbá sọ fún mi pé kí gbogbo àgbàrá àbá nínú ìgbàgbọ́ kí wọ́n dìde àdúrà. Wàhálà tí Ọlọ́run fi àdúrà gbé kúrò Nàìjíríà nígbà Àbásà, tó fi àdúrà gbé kúrò Nàìjíríà ní ìgbà Jonathan, tó fàdúrà gbé kúrò Nàìjíríà ní ìgbà Buhari lórílẹ̀-èdè, pé tá a bá gbàdúrà dáadáa ní ìrìnàjò tó ń lọ yìí, wàhálà yẹn orí ìjọba tó wà bẹ́ẹ̀ yóò ti bẹ́ lórí Nàìjíríà. Àfi tá a bá ṣe kí ni, bí gbogbo wa bá dìde, tá a ṣe lára, tá a wo ohun tí ìjọba ẹ ṣe, tá a wo ohun tí ààrẹ tó wà ń bẹ́ ṣe, tí gbogbo wa gbárùkù dé, tá a gbàdúrà pé Olúwa gbẹ́dọ̀ yí ìran gbogbo yẹn dànù. Lóòótọ́ wọ́n lè máa lépa wa, àwọn wá wá kiri àwọn ṣe, ṣùgbọ́n àmì sáláì gbàdúrà fún wa. Nítorí pé Ọlọ́run ò gbé wa kalẹ̀ láti bà ohun jẹ́, bí kò ṣe pé láti ṣe kí ni o, láti tún ohun tó bàjẹ́ ṣe. Lóòótọ́ ló wá sọ pé ìṣẹ̀lẹ̀ kan sì wà lójú ọ̀run. Bí election 2027 bá máa wá sáyé lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yẹn ni, ṣùgbọ́n èyí tí mo rí ó bà mí lẹ́rù. Ẹ̀kọ́ ilẹ̀ o, ọkùnrin tí wọ́n fi ṣe INEC officer yìí, wọ́n á fi ẹ̀sìn ni wọ́n á fi jẹ́ kó parí ìrìnàjò rẹ̀. Ìwé ńlá wà níwájú ẹ̀ tó dáa, ṣùgbọ́n tó fàyà lójijì. Olúwa sọ pé gbogbo àkọọ́lẹ̀ rere tó ní lọ́jọ́ tó ti wọ iṣẹ́ Olúwa, tá a bá gbogbo ọ̀bá torí à ń gbọ́ nínú ìtàn rẹ̀ pé ó la ìjọsìn ìṣèkọ̀tà tí gbogbo àwọn ọmọ ìjọsìn àti Kristẹni bá lè dìde ká gbàdúrà fún àbágbà. Pé àkọọ́lẹ̀ rere tó ní gbogbo nínú ìrìnàjò iṣẹ́ rẹ̀ láyé kí ó tó parí ní ìjọba ẹ̀ka àkọọ́lẹ̀ ló bàjẹ́. Ìṣẹ̀lẹ̀ tí ó bà àkọọ́lẹ̀ jẹ́ yóò ṣẹlẹ̀ nínú ìgbà tó lópe kó ti gbẹ́dọ̀ ṣẹlẹ̀. Àwọn ọmọ Ọlọ́run gbẹ́dọ̀ dìde pé tí àmúpìtàn náà pè pé ìṣẹ̀lẹ̀ tó máa bá gbogbo lẹ́gẹ̀ẹ́sì ẹ̀jẹ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀.
torí mo rí pé wọ́n mú lọ́wọ́ kì í sòun gangan ló ń ṣèjọba, wọ́n mú lọ́wọ́ ń kọ̀wé mi nínú ìlànà. Hallelujah. Bẹ́ẹ̀ ni ọ̀gá ọlọ́pàá tó ṣẹ̀jẹ̀ ó ń fọ ní irú abọ́, ó ń fa gbogbo tí ń fọ lóòrò tí ọba àwọn bá sọ fún mi pé ọ̀gá ọlọ́pàá tó jẹ́ ó fẹ́ ṣe àwọn àtúnṣe tí àwọn ọ̀gá ọlọ́pàá Nàìjíríà ti bàjẹ́ kó tó débẹ̀, ṣùgbọ́n bó ṣe ń gbìyànjú tó wọ́n fẹ́ jẹ́ kó wọ́n ọ̀yọ́, ṣùgbọ́n lágbára Ọlọ́run yóò lò ó, yóò lè ṣe àwọn àtúnṣe wọn. Ìjọba yóò ní bá kárí ààrẹ jẹ́. Gbogbo tí òkùnkùn Nàìjíríà bá kójọ lórí ẹ̀, irọ́ ló pa wọn nílé bá kárí ààrẹ jẹ́. Náà ẹgbọ́n mi, ẹnikẹ́ni tí orílẹ̀-èdè Nàìjíríà nílò ìrànlọ́wọ́, mo fi àkókò yìí ké sí ọba Ọ̀ọ̀ni ọ̀fíìsì, àwọn bàbá wa Olúbàdàn, bàbá Aláké, bàbá Ológbò, bàbá Àpẹtẹ ní Oǹdó State, àwọn kábíyèsí tí wọ́n lórúkọ rere, tí wọ́n ní ìmọ̀ rere, àbá yẹn, àwọn bàbá ọ̀tún lẹ́kọ̀ọ́ gbogbo wọn yẹn, kí wọ́n dìde. Ata bàbá Adégbóyè, bàbá Kúmúyè, bàbá Oyèdépò, gbogbo wọn kí wọ́n máa wo orílẹ̀-èdè ní ìran láàárín àkókò sí 2027, kí wọ́n máa wo ohun tí ayé ń sọ nípa wọn, kí wọ́n má lẹ̀ wo ohun tó ìjọba yìí mú bá wa, ọ̀ kí wọ́n wò pé àkókò tiwa yìí nílẹ̀ Yorùbá kò gbọ́dọ̀ ṣe kí ni o, kò gbọ́dọ̀ bàjẹ́. Kò gbọ́dọ̀ bàjẹ́ o, ẹ̀yin ọmọ ọlọ́run ẹja dúró o. Èkéde tí bàbá Tinubu bá parí ìjọba, wọn ìgbà tó wà ń bẹ̀ ni wọ́n sọ pé bàbá Tinubu ló ṣèjọba bẹ́ẹ̀ kọ́, ṣùgbọ́n tó bá parí ìjọba wọn ò ní sọ pé bàbá Tinubu ló ṣèjọba, wọn ní ìgbà tí ẹ̀yà Yorùbá, ọlọ́run àwọn ọmọkùnrin sọ fún mi tí ìjọba ẹ bá kúrò ní ẹ̀yà Yorùbá kó tó padà sọ́wọ́ wa yóò lè díẹ̀. Àwọn ìjọba náà ti lè máa fìyà jẹ wá ẹlọ́kọ́lẹ́ o, ṣùgbọ́n kó má bàa rí bẹ́ẹ̀, ẹnìkan ò gbà mí, ọnìkan ò gbọ́ tí mo sọ, tó bá gbọ́ tí mo sọ yìí ní àkókò yìí Nàìjíríà rí ìrànlọ́wọ́ gbà. Ẹ̀yin tí ẹ gbàdúrà fórílẹ̀-èdè ní àkókò yìí ó rí ìrànlọ́wọ́ gbà. Ìjọba bàbá Tinubu ti ilẹ̀ Yorùbá yóò rí ìrànlọ́wọ́ gbà. Ìjọ ṣèṣì yóò rí ìrànlọ́wọ́ gbà. Gbogbo ẹ̀yin tí ẹ pé mẹ́sẹ̀ẹ̀dì ẹ ó rí ìrànlọ́wọ́ gbà. Násìrì yóò rí ìrànlọ́wọ́ gbà. Àwọn ọmọ yín yóò rí ìrànlọ́wọ́ gbà. Ìgbéyàwó yín yóò rí ìrànlọ́wọ́ gbà. Ayé wa yóò rí ìrànlọ́wọ́ gbà. Ilẹ̀ Yorùbá yóò rí ìrànlọ́wọ́ gbà. Ẹ máa kọ́ ilẹ̀. Ogun State yìí election ẹ máa ní wàhálà. Tó yẹ ni tó yẹ ó wà ọbẹ̀. Àwọn tó yọ owó ọbẹ̀ àwọn mo gbọ́ pé wọ́n sọ pé mo gbọ́ yẹn ni o, wọ́n ní ọmọ bàbá Ọbásanjọ́ náà fẹ́ díje. Obìnrin ò sí nínú gómìnà Ogun State yìí o. Tí wọ́n bá tètò òṣèlú bọ̀ tá a gbọ́ ọmọ Ọbásanjọ́ ilẹ̀ APC ní Ogun State yóò ṣe kí ni o, yóò wà lẹ̀ pátápátá. Ọkùnrin tá ń pè ní Yáyì yẹn mi ò parí omi ò dẹ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú, ṣùgbọ́n ìràwọ̀ rẹ̀ wà lọ́rùn ju gbogbo àwọn tó ń díje lọ. Ohun méjì ló lè wà lájú rẹ̀ tí mi ò ní lè sọ gbangba tó lè yọ ọ̀nà àbáyọ. Wọ́n lè má gbé ọmọdé àbá gbé ẹlọ́wọ́jọ́ ọ̀la wa. Ṣùgbọ́n ìràwọ̀ rẹ̀ nínú gbogbo wọn ó rìn jìnnà ju àwọn tó kù lọ. Ṣùgbọ́n igi ni mo rí níwájú ẹ̀ báyìí pé kó má sàlè ṣe kí ni ká má lè gbé wàhálà yẹn pọ̀. Àti pé ìgbà tó bá wọlé náà wàhálà kan bẹ wájú rẹ̀ nínú ìjọba ìjọba kan bá gbé ní o tí ìgbẹ̀lẹ́sàn bá wà. Mo gbọ́ wípé wọ́n sọ wípé ẹ̀lẹ́sàn Èkó pé wọ́n fẹ́ gbà bọ́ọ̀dù ní ìmọ̀rí pé gbà bọ́ọ̀dù lẹ́kọ̀ọ́. Ní ìjọba wọn yìí o, ní ìmọ̀rí o, mo rí ariwo ẹ̀ káàkiri ṣùgbọ́n
nínú ìwé tó wà níwájú bàbá wa Tinubu ní tiẹ̀ ní ìmàrí gbọ́ngbé ní ìwáṣọ̀ tó bá lọ pátì mi o hallelujah náà mo fẹ́ sọ ilé yìí fún wa. Mo lọ sí Èkìtì ní oṣù tó kọjá òkú oṣù yìí nígbà mo rí ọ̀nà tí bàbá wa Bíọ́dún àti igbákejì Àfúyẹ́ ṣe tí mo rí tán ṣe lẹ́kìtì mo wá wò pé bí ẹnikẹ́ni bá gbógun ti gómìnà náà yóò ṣubú àbí ìyàwó abẹ́ẹ̀rí bọ́nà ti rí irú gómìnà Èkìtì yẹn irú wọn yẹn là ń fẹ́ kó rúùlù ṣùgbọ́n àṣìṣe kan wà níwájú ọ̀tá rẹ̀ báyìí torí àwọn tó ń ba ìpínlẹ̀ Èkìtì jẹ́ ló kó mára ó dẹ̀ léwu ẹ̀ṣẹ̀ kan ṣoṣo tí ọba Asuwérésì ní tó ṣẹ̀ ó ń bá àwọn èèyàn gbogbo rìnrìn àjò. Ahabu tó bá rìn ló gbàjọba ẹ̀jẹ̀ ó gẹ́gẹ́ ọ̀rẹ́ ọlọ́ ó ní ìdìbẹ́ sọba láyé nínú gbogbo ṣùgbọ́n gbogbo ìrìnàjò rẹ̀ èèyàn búburú ni ó máa bá rìn ní tó fílìsì bàbá wa gómìnà Ọ̀yọ́ ẹ̀ nìyẹn ó dàjọba pọ̀ mọ́ àwọn èèyàn búburú ní ìgbà yẹn náà ní 2023 ṣùgbọ́n tá a bá ní kéèyàn ṣiṣẹ́ tó bá dọ́pọ̀ ní Ọ̀yọ́ wa mà pé ọkùnrin yẹn ṣe kí ni ó ṣiṣẹ́ ṣùgbọ́n gbogbo èyí tó ń sá káàkiri àìkò sí ìkankan bẹ̀. Ta ló ní ìdí ìrànlọ́wọ́ ẹ ó rí gbà Nàìjíríà ló rí gbà ó yẹ kí n sọ nǹkan méjì lẹ́ẹ̀kan nípa bàbá tápẹ̀ ní ayé ṣùgbọ́n nítorí public ní ìlú sọ ìmára àwọn ẹ̀yà rẹ̀ tó súnmọ́ máa sọ pé nǹkan bàbá mi nǹkan kan tá lè gbèsè ẹ̀sà lélẹ́yìn náà. Irú àwọn gómìnà Èkìtì Bíọ́dún yẹn àtàfúyẹ́ dẹ́kùtẹ̀ irú wọn ló yọ òrùlù Nàìjíríà ẹni bá dẹ́kìtì yóò mọ̀ wípé wọ́n yẹ fún ẹni tí a lè tẹ̀lé. Hallelujah náà. Finally nítorí àkókò